ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. Ọ̀nà fẹ́ parí ìjà. Àwọn ṣe ìdàgbà ni wọn. A ṣe ìdàgbà báwo? Ṣé ti rí ètò tí wàá ṣẹlẹ̀ ní tí ètò ọ̀ṣẹlẹ̀ tí àtẹ̀wá ń sọ̀rọ̀ ìlọ́wọ́ báyìí òun ni àwọn wọn kọ́ ìjọ kọ́ wọn sọ̀rọ̀ owó lọ́sẹ̀ fẹ́ láti ayébáyé lè rí ibi tí ọ̀nà bá ṣe dáadáa mistake ni ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ obìnrin ni tí wọ́n ṣe dáadáa báyìí mistake. Ẹ̀rọ máa fún yín blọ̀ lẹ́nu. Ní ìyá wa òótọ́ ọ̀rọ̀ ni lọ́tọ̀ tó lọ́wọ́ ti ká èmi lára because why òkè nísìnyí báyìí tí ẹni sì bá ṣẹlẹ̀ ẹ sì gbé Yorùbá fún Fúlàní. Fún Fúlàní ẹ tún wá lórí láyà ẹ sì ẹ̀rọ sábùjá. Kò sáyè yẹn mọ́ sí kò sáyè yẹn mọ́ ẹ má kò sáyè yẹn mọ́ sí akọbí ń tíráì lórí yẹn kò sáyè yẹn. Àkànbí gbìyànjú kò gbìyànjú lẹ́yìn tàbí kí ló fẹ́ ṣẹlẹ̀. Òun náà là ń fà lọ́wọ́ pé Àkànbí tẹ bá kú ọbẹ̀ ìyá máa jẹ ṣẹ́gẹ̀ sí Yorùbá lára o. Kó ètò ìtúkàkẹ́ tó kú ọbẹ̀ ní ọ̀ẹ́sì ẹ máa ṣẹ́ oṣó ìyàkalẹ̀ fún àwọn ọmọ Yorùbá wọn á jẹ àwọn táwa nínú òyìnbó àti kàdúró lóyìnbó àwọn tó wà nílé kọ́ máa lọ sí ọ̀nà Benin Republic. Ẹni sùgbà. Ó dà ẹ ṣeun gbọ́ ẹ bá gbọ́n sókè lórí fóònù. Bàbá tó dá ẹjọ́ àmọ́ ń bọ̀ wá bá yín àwọn yóò sì sọ̀rọ̀ lọ́wọ́ fẹ́ fún ọ láyè ní fún àmì bọ̀ wá bá yín ẹ bá gbọ́n sókè. Ẹ ṣeun mà. Ẹ ṣeun gan. Àníbáláyé fọ́ ti wù àlàmàdé lẹ́ẹ̀dẹ́dẹ́ ìbùsẹ̀ wà lágbára ọ̀dọ́. Ṣé rí àwọn ọlọ́pàá wa yìí gan-an fẹ́ràn rí ká fẹ́ràn wí. Náà ìgbà kan wá. Ẹ tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop ọmọ àti yín padà. Ẹ tó pè yẹn stop na ẹ stop mi fẹ́ pariwo ẹ má bínú. I don't know I'm gonna block ẹ má sọ̀rọ̀ yín lọ. Ẹ worú ọlọ́pàá tí wọ́n lọ fẹ́ràn jẹku ní ó ti pẹ́ díẹ̀ báyìí tó sọ pé kán bá ti mú wọn kán wá rìpọ́ọ̀tù kán má fọ ọkàn màálù wọn tó bá na màálù wọn pé àwọn á tún gbọ́ àlẹ́ sí wọn. Ṣé bí ọlọ́pàá ẹgbẹ́ ọmọ Yorùbá ni ra àwọn arábí náà ń gbàgbọ́ sí bàbá Tinubu because tí ò bá ṣe pọ́n gbàgbọ́ sí bàbá yẹn nígbà tó ń jẹ bá wọn nílẹ̀ Yorùbá táwọn Haúsá tó ń dáko nílùú wọn tí ó gbogbo èrè oko wọn tí wọ́n fi ìkan jẹ oko wọn tó ṣe pé ìlú tiwa náà ti wá ń fi ìkan jẹ èrè oko tiwa àwa ní àkíntọrọ bára wọn wá fẹ́ sọ wá dún ní bára ọ̀sán kankan ká ní ṣé ó torí àwọn yẹn bá pé tó bá fẹ́ proof ọmọ Yorùbá gidi ṣé nǹkan tó ń ṣe fún ẹ ló yẹ kó máa ṣe fún wọn kó tó wá máa rẹ̀ ti àwọn Yorùbá ẹgbẹ́ wa ni kò yẹ kó rí bẹ́ẹ̀. Fúlàní kẹrin ọjọ́ ó tún fọlọ́pàá Muhammad ó tún fọlọ́pàá mú rẹ̀ kùn ogun jà o ogun máa jà o. ọ̀tún náà bàbá ọ̀dẹ́sọ̀ kan níje ló ní kánjọ́ pé gbogbo àwọn alágbára nílẹ̀ Yorùbá gbogbo agbára tó ní kálukú wa bá ní kọjá ká dájọ́ tó yẹ yín. Ẹ fún wa ní nǹkan. Gbogbo àwọn Fúlàní tá à ń mú iná kò yẹ ilé ìta bá mọ̀ pa fẹ́ mú lọ ságọ̀ ọlọ́pàá nù wọn ká fọwọ́ pa lára kó tó di pa máa mú lọ ságọ̀ ọlọ́pàá kán yún lára sóò tó bá ti yún lára kán dẹ̀ lọ fi ságọ̀ ọlọ́pàá bẹ̀ nígbà tó bá lu bọ́yá ọ̀sẹ̀ kan ló fẹ́ lù bọ́yá ọjọ́ mélòó kan ni kíṣẹ́ dáhùn ìyẹn ti lọ nìyẹn wọ́n máa dínkù ni because bá a ṣe mú ọ̀tá tó ń kó wọn lọ àgọ́ ọlọ́pàá yìí àwa ni wọ́n máa yànbọn fún wa ní kinní wọ́n máa rán wa ṣe tí ò sí bẹ́ẹ̀ làwọn tí wa àwa dẹ̀ ṣe ọmọlúàbí ìkọjẹ́ ká pa tó jẹ́ ká jọ ojú ẹ̀ kọ́jẹ́ ká mú kúrò ń bẹ̀ ìyẹn ìkan àmúfẹ́ bá bàbá wa májàsọ́lá kan jọ wọ́n gbàgbé wa nílé ṣá o wọ́n gbàgbé rí alúlé ìsà pátápátá ẹ̀dọ̀dọ̀ wá ulé ìsà. ókè wọn ti délé ṣá olóyè ilé ṣá
ṣé ẹ̀dẹ̀ rí ó fojú. ẹ bá mi kọ ìwé ẹkùn we want ìwé ẹkùn ní ilé ṣe bá mi kọ sí comment section tó máa lè rántí sọ fọlọ́yẹ mi ìwé mi ò sí. máa kọ ìyá mi ayé gádà ẹṣẹ Ọlọ́run nígbàgbé yìí. ṣé ẹ tún wá rí ní pé àwọn gọ́fúnà wa yìí náà kọjọ ọkọ ṣàánú wa. ṣé ẹ rí ìlú kan wà tán ọkọ abúlé kan wà tán ń pè ní Ìtàgún ó wà ní abúlé Iléṣà ni tó ti ṣe yìí Ìtàgún Ìgún Ìjànà Èpé góòdù tí wọ́n wà ní àwọn ibẹ̀ yẹn kò ń ṣe kékeré tó ti ṣe yìí tí àwọn Fúlàní tó bá ti dọjọ́ ojú ọba wọn máa ń blọọkì ọ̀nà Ìtàgún yẹn ni láti Ìkílà ìgbà Ìyèrè títí lọ dé Òkùtù Ọmọ ibẹ̀ ló jáde sí Ọba Lúmi ló tún lọ jáde sí Ilé Ifẹ̀ góòdù tó wà níbẹ̀ yẹn kò ń ṣe góòdù nìkan ló dẹ̀ wà bẹ́ẹ̀ tó ti ṣe àjọ ibẹ̀ yẹn ó yẹ kírú ẹ̀kún wà ní gbogbo àwọn eré ayẹ tó ti ṣe ìyẹn ìkan and àwọn gọ́fúnà wa yìí náà kọjú ọkọ máa wà ọmọ àdè ká ní pé fẹ́ ṣe bó ṣe dáa ni bàbá Tinubu ẹ̀kan bú bàbá yẹn ni bàbá yẹn ò lẹ́bi tó ti ṣe because nǹkan ti bàjẹ́ gan bàbá yìí dẹ̀ ń try kó sì bẹ̀rẹ̀ sí ẹ̀ mo mọ̀ pé lágbára Ọlọ́run a máa pín ó tiẹ̀ á ti pín náà kò lọ́wọ́ ìtàlẹ̀ kò ṣe pé bó wùrìwùrì tí bàbá yìí débẹ̀ ni ló máa pín wa tó bá pín wa àwa Yorùbá la máa ṣọ́ọ̀tì jù because àwọn ọ̀gá wọ́n ti kọ́ òbítíbitì nǹkan sọ́dọ̀ wọn gan ní 91 nígbà tí mo wà Kánò nígbà tó ń pa tó ń jàjà mi sàtínì Kánò ńgbà yẹn ó tún kú wá sí Kánò ni àwọn olórí wa náà kan dìde kan ṣe bí olórí gbogbo àwọn bàbá Kúmúyì bàbá Adébóyè bàbá Abíára gbogbo wọn báyẹn láwọn ẹja máa dárúkọ wọn kọ́ máa mọ̀ pé àmọ̀ pé ẹgbẹ́ Sulaimon tó dárúkọ bàbá wúmásì ṣe tó ní ó ń ṣe kinní kan ó ń bọ̀ sí fóun lòún ṣe kinní kan pé kí wọ́n yẹ staff ti Dangote ní yes it's true prosperity ìjẹ̀jẹ̀ tó ń sọ jẹ àrà àǹfààní kankan jẹ tí o kọ ẹ bá dá páàsì jẹ́ẹ̀tì tiwa tó fẹ́ bí ogun wọn lọ kọ́tọ̀ ọkọ̀ ṣàánú wa àwọn mẹ̀kúrú tó ń lọ ṣọ́ọ̀ṣì wọn ọ̀rá ráìsì tó pé fún àwọn ará ṣọ́ọ̀ṣì jẹ ká ní pé wọ́n ṣe ẹgbẹ́rún nǹkan tí mísàlì ti ṣe ní Texas ní reality bíi ká ní pé bàbá Adébóyè ó lágbára àti ṣe yẹ every Sunday tó bá ra 2 trailer of rice tó bá pe ní church every Sunday gbogbo nǹkan tán tí àwọn olóṣèlú fojú àwọn ìyá wa rí kò ní rí bẹ́ẹ̀ bàbá winners náà lágbára tó lè ṣe oko yẹn pẹ̀lú ọ̀ṣẹ́ bàbá tó bàbá Kúmúyì òun náà kò fẹ́ kú mọ́ wọ́n sọ pé kágbára bá ṣe ó sọ pé òun ti kú báyìí kìíní kan kò sẹ́yìn tó pèrè kúrò wọ́n ẹ̀mí wọn kù ọ̀gọ́ ṣe nǹkan tó tọ́ kọ́ ṣiṣẹ́ bí iṣẹ́ Olúwa Jésù Kristi kan ó fi àkùsù àkàrà márùn àti ẹja mélòó kan bọ́ ẹgbẹ̀rún ènìyàn gbogbo owó ìdámẹ́wàá owó ọrẹ tẹ́ nígbà kílẹ̀ fi ń ṣe ṣàánú wa àwa gan tá a tún sọ pé alákìkanjú tí ò sí kankan náà wà yìí àwa náà dúró afẹ́ kò sẹ́yìn tí ò ní kú májàsọ́lá ló tó bá rántí ikú á ní ẹkún tó kò ń ṣe pé bàbá yẹn kò ń ṣe pẹ́rù ikú bàbá yẹn bọ̀ tó ń wo pé kí ikú ìbá dé àwọn èèyàn ibà ló fẹ́ tèkì àwọn bíi bàbá yẹn Jésù Kristi ló jẹ́ fún àdọ́bí wa ní ẹjọ́ ẹ̀ ṣàánú wa ẹ mọ̀ jẹ́ kí ìyà ìjẹ gbogbo àwa ọmọ Yorùbá ní bó ṣe ń jẹ wá ìlú ẹjọ́ fọlọ́ọ̀fẹ́ nígbà míì báyìí tí n bá ronú gbogbo bó ṣe ń pààyàn tó ṣe é ṣe ní ìlú yẹn mi ò lè jẹun nígbà míì mo máa ń wo program yẹn gan gbà míì báyìí omi adéròrò tó ń bí bí gbọ́dọ̀ máa ké lórí program yìí àfihàn ní ìdáhùn kí ló dé táwọn èèyàn ń ṣe wá bó ṣe ń ṣe wá ẹ kó ṣàánú wa gbogbo àwọn ìyá àgbàlagbà kan ti wà nílùú òyìnbó ìwọ fẹ́ lọlé kò ń ṣe pé tó bá lọlé kó fẹ́ lọ tọrọ jẹ bẹ́ẹ̀ wọ́n fẹ́ dá ní iṣẹ́ lẹ́nu bẹ́ẹ̀ ọkàn wọn bá lẹ pé tá a bá lọ dá ní iṣẹ́ ẹ báyìí tí wọ́n ní pa wọn ní sọfọ tí wọ́n fẹ́ jẹ pa òpin ọjọ́ tó. ẹ ṣe gan bàbá wa ká tún gbé kọlẹ lórí ẹ ṣe ẹ ṣe gan. ẹjọ ẹ bá bí àwọn ọba wa àtàwọn gọfúnà ẹ kó ṣàánú wa o àwọn ọlọ́pàá yìí kọdẹ wọnù wọn kọ ní ṣètò kúṣe. ẹ bá bí pẹpẹ ìyá mi ẹ ṣe o. ẹnìkan sọ wípé Ondo wípé àwọn nídìí ìwé ẹkùn ní Ondo àti ní Iléṣà àwọn kọ́kọ́ sí comment section wọ́n ní kẹ́ ẹ pé àwọn ọba yín pé àwọn ọba ni wọ́n ń pe lóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ìfi àfọmí Iléṣà hashtag ọba ẹni tí ìwé ẹkùn bá sí dọdọ yín ẹ hashtag àwọn ọba yín kí wọ́n invite olóyè máa wá bá wa gbósókè ẹ ṣeun. Hello abiyamọ ya pantiwa ẹ ṣeun adúpẹ́ bá abiyamọ lẹ Yorùbá wàá tún á lè yá mi ẹ ṣeun ìyá mi ọwọ́ tèmi ò pọ̀ ṣókí ni ẹ jẹ́ kọ́kọ́ mu láàrin bàbá afẹnujáwáyà tó sọ fún fẹ́ parí ìjà fún Gani Adams àti bàbá wa Ìgbòho ṣẹ́tí nọ́mbà wà bàbá yẹn
àwọn àgbàlagbà kan wà lẹ́ Yorùbá wọ́n dá nínú òpónú ayé àtọ̀run ni wọ́n. ẹ má bú àgbàlagbà ni ẹ má bú. Ó ń dákọ pé ẹ kọ́ lọ bá bàbá Akíntóyè ṣé Ìgbòho lòun bá Gani jà ni ṣèbí Gani ló ń bá Ìgbòho jà ṣèbí Gani ló ń ṣe lára Ìgbòho ṣèbí Gani ló ń sáré kiri ló ń wá ṣubú Ìgbòho. Ìgbòho bẹ́ẹ̀ni kankan jà bàbá yẹn bẹ́ẹ̀ni bọ́ọ̀dì ṣe ni bàbá tó yẹ pé ọmọdé àtàgbàlagbà máa dọ̀bálẹ̀ fún ni nítorí náà ẹ sọ fún Gani Adams bàbá tó lọ Gani ni kọ́ lọ bẹ̀bẹ̀ fún o Gani ni kó lọ bẹ̀bẹ̀ Gani ló ṣe Ìgbòho ṣe Gani iná gbogbo àwọn tó wá pé kìnnìkan àwọn èèyàn rọ̀ sọ. Kẹ́tìrì ìyá mi kejì tó ṣẹlẹ̀ pẹ̀lú Iru Ekun ní bóyá lukàn ní kò tẹ̀ gbàgbé ìlú yẹn mà. Kẹ́tìrì ẹjẹ́ sọ̀bẹ̀ ẹni ṣókí. Kẹ́tìrì gbogbo ọmọ ilẹ̀ Yorùbá wọ́n máa ń pa òwe kan pé ibi tó bá kọjú sẹ́nìkan èyí ló kọ sẹ́nìkan. Tẹ bá dẹ̀ wò nílẹ̀ Yorùbá kò ń ṣe ilẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjíríà gbogbo àgbáyé kò sẹ́dá kan tó lè gba 100% o. Kò ṣe sí ẹ̀dá kan tí ó lè rí ṣubú. Ṣé ti rí mo kọ́kọ́ fẹ́ bẹ àwọn ọmọ Yorùbá mo lè fẹ́ sọ̀rọ̀ yìí ó lè fẹ́ bá àwọn kan nu kọjọ. Ṣé ti rí ẹ má yẹ kí a máa fi ẹnu ẹ̀gàn pàwá Yorùbá. Ṣé ti rí ọmọ Yorùbá tó bá jáde lọ sílẹ̀ Ìgbò tó bá Ìgbò gbé tó bá Hausa gbé ibi tí mo fẹ́ sọ̀rọ̀ lọ ó máa yé some people wọn nù rẹ̀. Ṣé tèmi sì máa tọ ọmọ Yorùbá ni mí ìlú mi èdè ni àṣà ni ó jàre ni ó jẹ̀bi ni ìlú Yorùbá ẹ̀ máa 100% nítorí pé mo lọ sílẹ̀ Ìgbò mo lọ́lẹ̀ Haúsá mo lọ ṣiṣẹ́ ń bẹ̀ mo rí ẹ̀yà àwọn méjèèjì yẹn pé ẹ̀yà tí ó lè dá lùbáríkà tí ó sá lùbáríkà láàrin wọn ni. Ṣé tí àwọn tó kó balẹ̀ Yorùbá ní èyí ìtọ́ sún ilẹ̀ Yorùbá dìgbà tó àwọn olóṣèlú àtàwọn ọba wa àtàwọn olówó oníjẹkújẹ wa ni nítorí wá pé olóṣèlú tó ṣe déédéé fúnlẹ̀ Yorùbá tó fi òtítọ́ bálẹ̀ Yorùbá rìn gbogbo ọkẹ̀dẹ̀ gbogbo ọmọ olóṣèlú wa ti dalẹ̀ Yorùbá lálẹ́ Yorùbá máa gbà wọn lálejò ni. Ṣé tí kíní yẹn ò ṣe pé o kò dẹ̀ sí ọmọ Yorùbá tó dalẹ̀ ilẹ̀ Yorùbá gbogbo wọn padà ń kábàámọ̀ níta bá lọ yẹ̀ wọ́n wò gbogbo wọn padà ń kábàámọ̀ ni. Torí náà ṣé tí ọmọ ẹ̀yin ọmọ Yorùbá alálẹ̀ Yorùbá ti ń jọ́ọ̀jì fún oníkálukú alálẹ̀ Yorùbá oníkálukú ti ń gba ẹ̀san tó yẹ kó gbà iná tó ń jó gbogbo àwọn ọ̀dàlẹ̀ Yorùbá tó ń jó wọn lábẹ́lẹ̀ àṣọ ọ̀hún lè sọ síta tó yẹ pé wọ́n dẹ̀ sunkún ta tó ń sunkún sínú. Nítorí náà ṣé tí ẹ̀yin ọmọ Yorùbá mo bẹ̀ yín ni àkàkà kan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́sùn lọ́la ṣé tí wọ́n dìbò fún Adeleke o wọ́n dìbò fún APC o wọ́n dìbò fún kinní kan o ṣùgbọ́n tá a bá kó gbogbo wọn jọ náà àtàdélékè o àti APC o àti kinní kan o ní tèmi gbogbo wọn àtọ̀jẹ́ lọ́lọ́ fún gbogbo wa tó gbogbo wọn ìdílé wọn ló ń jà fún o. Àwa tá a jẹ́ aráàlú ní ká ṣe kí ni ká ṣí ọpọlọ wálẹ̀ ká wá rò pé ibo nílẹ̀ Yorùbá lọ lọ́jọ́ ọ̀la kí ni Yorùbá fẹ́ gbà lọ́jọ́ ọ̀la. láàrin 30 seconds kò sì rò pọ̀ nílẹ̀. Ṣẹ́jú gbọ́mà ìyá mi Yorùbá wuyì mo tún dúpẹ́ lọ́wọ́ yín ó dàbọ̀. Ṣẹ́rí ẹ̀yin tẹ́ bá ti pè lẹ́ẹ̀kan tẹ́ bá ń pè continuously nọ́mbà yín mo máa lọ sẹ́yìn ni mo ń pè àwọn èèyàn padà according to bọ́n ṣe pè mí ẹlòmíì ti pè ó yẹ kó ti kàn án ṣùgbọ́n dìmọ̀ tẹ́ bá ń pè dìmọ̀ tí nọ́mbà yẹn ó máa lọ síwájú má sọ pé máa lọ sẹ́yìn nọ́mbà yẹn máa lọ síwájú so kò ní kàn yín lásìkò tó bá ti flash lẹ́ẹ̀kan ẹ̀yẹn gbọ́wọ́ kò bẹ̀ tá bá ti ń pè àwọn èèyàn ó máa dọ́dọ̀ yẹn máa pè yín a máa pè yín mi fẹ́ ẹ má yẹ ká rígi election mi fẹ́ rígi ẹni mi fẹ́ rígi mo ṣe ń pè according to bó ṣe kun ní kálukú because mi fẹ́ rígi ẹ̀ ẹ̀jọ̀ tá bá yẹn ṣò lọ́wọ́ ẹ̀ kan flash wa a máa pa àwọn èèyàn tó bá ti dọ́dọ̀ yín a máa pè yín ẹ máa pick ẹ̀ ẹ má bínú torí Ọlọ́run bá a gbóhùn sókè ní ìṣẹ́jú mẹ́ta sí. Hello. Yes sir ma. Hello. Hello. À ń gbọ́ yín báyìí. Nẹ́tíwọ̀kì yẹn ò dáa sà. Bóyá kẹ kó lè rí àbítẹ̀ wà ní nẹ́tíwọ̀kì yẹn ò dáa. Nẹ́tíwọ̀kì yẹn ò dáa.
tá bá ti pè ní tọkàn ẹ bá wa gbé kọ́ lẹ ṣe ẹ bá wa gbóhùn sókè ní ìṣẹ́jú mẹ́ta sà. Àlọ́ Yorùbá wuyì. ẹ ní dààmú dúpẹ́ o. Àwọn adélẹ̀ lérè. àṣẹ ìdùnnú àṣẹ ìdùnnú. Àní bá wọn fọwọ́ tí àní gbé sájò. àṣẹ àṣẹ àṣẹ. Ọ̀rọ̀ tèmi ò pọ̀. Ọ̀rọ̀ méjì ni mi fẹ́ sọ. Òun máa bẹ ẹlẹ́ẹ̀kẹta máa béèrè ìbéèrè. Mo fẹ́ káwọn tó wà lórí ètò bóyá kọ́kọ́ sí comment section. Ṣé olóyè ń bá Gani jà ni? Ẹ gbọ́ ọmọ Yorùbá. Ṣé Gani bólóyè jà náà bólóyè ló ń bá Gani jà? So, good question. Sọ ìyẹn alákọ̀ọ́kọ́ kọ́ máa dá wa lóhùn yẹn. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé èmi ò rí àwọn Fúlàní tó ń fi ẹran jẹ oko, mo ò rí wọn bá wí. Mo ò rí wọn bá wí. Àwa Yorùbá gangan lèmi máa bá wí. Torí pé bọ́ ṣe ń fi ẹran jẹ oko, tó bá ti káwa náà jó pẹ̀lú wọn. Kò dìgbà ká dúró di pé káwọn ọba kan sọ̀rọ̀ àti káwọn àgbàlagbà kan sọ̀rọ̀. Ó ti yé yín ìyá mi. Torí pé tó bá ṣe wọ́n wòye pé tàbákù fẹ́ràn jẹ náà wọ́n máa pariwo ni wọ́n máa dákẹ́. Tó bá ti gbé lù yẹn wá káwa náà bá wọn lù. Káwa náà bá wọn lù. Ibi tó jẹ́ pé bóyá oko ọdún kan ti máa dá yẹn kí fi padì màálù 1 million. Kọ́kọ́ tẹnubọ oko kó lórí wọn gan ẹni tó kún wọn wá gan kóun náà bá wọn jẹ́ ń bẹ̀. Kára pa gbogbo wọn dànù. Ọba wọn jẹ́ kíkún náà jẹ́ ń bẹ̀. Kó má yẹ pé físíkà ìdájọ́ kó má yẹ pé físíkà. Bẹ́ẹ̀ ni wọn ò ní padà wá mọ́. Yorùbá sọ́mú yẹ̀sì. Tó bá ti ń fi ẹran jẹ oko wọ́n ti fi ẹran jẹ oko mi o ẹ̀yin ara yín ò ní gbà ẹ bọ́ sórí ètò ẹ máa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn àwa táwa èmi ò sàwọn tó wà Nàìjíríà àwa táwa lábúròd ara wa máa ń bù màṣọ ní pé ládùúrò owó tó fi dáko. Lèèyàn kan lọ ṣe ránù pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀. Bẹ̀kọ́ torí ẹ̀ ń gbà mí gan-an tí bá ń wo prógráàmù yín mo ò ní fọkàn sí. Ẹ̀kọ́ sínú kan máa bí mi nígbà mí mo ò ní rònú sùn. Ọkàn máa wí pé rúùlù wo la wà yìí. Ọmọ yẹn máa ń fi ẹ̀rín ṣe ṣó wọ́n ṣe ṣe máa rẹ́rìn. Because kìíní yẹn ó máa ń dùn mí because èmi mo bá bíyàn ṣe máa jí ìdájí tó máa lọ ṣiṣẹ́. Wà á tún dé ní o tó dé gan-an á dàbí pé èèyàn lọ fòkúta ní Kwari ni. Ìyẹn tún wá owó yẹn náà tún wá wà ní àwọn kan wá sọ pé wọ́n fi màálù jẹ oko àbáyé màálù náà ò ní dà. Tó bá wọ̀ kọ́ kó màálù kúrò lẹ̀. Ká máa jogún fe àtàlù. Tó bá wọ̀ kọ́ kó màálù kúrò lẹ̀ kí yẹn máa lọ. Àwọn la máa dáṣẹ̀ díẹ̀ fúnra ara wa ọba kan ò ní sọ fún ewé ká jó pẹ̀lú wọn. Báwọn ṣe ń lù nìyẹn wá àwa la máa jó pẹ̀lú wọn. Ó dà ẹ ṣe ń gbọ́ àbá wa ẹ ṣe ń sà. Àmọ́ ò tí sọ̀rọ̀ tán o. Ààrẹ bá ṣe bá sọ́dọ̀ àwọn aláṣọ funfun ẹ má bínú. Ó yẹ aláṣọ funfun ó yá tó wẹ́ bá wa ṣe 1 minute ẹ̀rọ pé ó pọ̀ lórí. Nǹkan lèmi fẹ́ sọ àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n máa ní pé èèyàn pàdé àgbàlagbà lọ́nà ìyẹn ní pé kó fún un ní àmọ̀ràn. Ṣé ó mọ̀ bóyá ó ti forí gbálẹ̀ nígbà tó wà kékeré? Because irú àwọn àgbàlagbà tá a rí yìí sí ó yẹ kó kẹ̀yìn wọ́n sàgbà ni. Àwọn bàbá tó yẹ kó jókòó sílé káwọn ọmọ máa fún wọn lóúnjẹ àwọn náà wá bọ́ síta wọ́n gbé máìkì dání. Wọ́n gbọ́dọ̀ ẹni tó gbé nǹkan oṣù dání. Nǹkan oṣù mo ti sùn o. Because irú ọ̀rọ̀ táwọn bàbá yìí ń sọ yìí kí n má kúrò fún yín bí kéṣù gbá wọn létí ni. Ọlọ́run ṣe mi ìkúkú gbọ́ nǹkan tẹ́ ń sọ. Bọ́dẹ̀ ṣe wọ̀n yẹn bí kára sápọ̀ ara sọ́pa gbogbo wọn because àwọn lọ́ńdà Yorùbá rú yìí tó yẹ kó sòdì tọ̀rọ̀. Ẹ má bà ṣó jẹ ewu lè ṣùgbọ́n ẹ̀hàn létí. Pẹ̀lú gẹ̀rẹ́dú tó ń gbé dání tó rú mo mọ̀ kó tó yẹ kí n sọ fún because bí kí n fi pàṣẹ sínú náà ni. Ògúndé o. Àwọn àgbà òfò làwọn eléyìí ìyá mi. Nìkan tí yàn bá ṣe nǹkan ẹ sọ fún pé nǹkan tó ṣe yóò dáa. Kó yíwọ ẹ̀ padà sọ tọ̀rọ̀ fọwọ́ ra lórí. Ìyẹn bẹ́ẹ̀ ẹni tó bá mọ Ṣèyí Mákindé kó lọ sọ fún ogun tó fẹ́ dálẹ̀ ilẹ̀ Yorùbá
kó lọ wọ nǹkan tó ṣe Abíọ́lá ẹrù tíyàn bá lè dì tíyàn bá lè gbé òun ni kó dì o because gbogbo nǹkan tó ń ṣe yìí nǹkan tọ́mọ ẹlòmíì ò fi ní jéèyàn lọ́jọ́ ọ̀la òun ló ń gbé ńlẹ̀ ọfúnyàn kọ́ mọ́tò wọ ọ̀pọ̀ olóyè ní mọ́tò Ìrù Ẹkùn lọ fún ní mọ́tò wọ́n gbé mọ́tò ó gbé mọ́tò ó lọ gbé fúnyàn dábì ní pé bọ́ọ̀ wá àtàkì olóyè Ṣèyí Mákindé mọ̀ ń pa ẹ̀ bẹ́ẹ̀ ni ìyá mi 100% tó mọ̀ ń pa ẹ̀ bódà ṣe wà yẹn kọ́dùn tó parí gan afọmọ ẹ̀ di ẹ máa bẹ́tò lọ. ẹ má ṣe pé à ń bá bọ̀ ẹ má wọ̀ mí náà lè pé tó bá sọ fún yín pé tó bá ṣe ṣó ẹ má fà ṣó jà ẹ lè fà kógùn aláǹfààjà yẹn ni mi ò láìkì sí. hello. bàbá wa kì í ṣàlejò lórí ètò ẹ wá ń pè bóyá kó ti kàn yín látẹ̀kan ẹ wá ń pè ẹ nígbà tó yẹ kàn yín hello à ń gbọ́ yín sà yín mo bá wí iṣẹ́ gbọ́dọ̀ tí mo sọ. ẹ jọ̀ọ́ mo fẹ́ dá sí ètò yìí ni o. ẹ bá wa dá sí i. à ń gbọ́ yín sà. mo fẹ́ dá sí ètò yìí ni. ẹ bá wa dá sí i sà. ẹ jọ̀ọ́ kò sídìí tí ó fi yẹ kí Sunday Igboho àti Gani Adams wọ́n parí ìjà. kò sí to start with kò síjà láàrin wọn. to start with kò síjà láàrin wọn. Gani Adams ta ni nínú yín àbí nínú wa tó lè sọ pé ó lọ kó pa Bọ́lá Ìgè tó máa gbà tó fẹ̀sùn yẹn pọ̀. tó kólúkálukú lọ di ọmú ìyá ẹ̀ mú. Kí Gani di ọmú ìyá ẹ̀ mú kí Ìgbòho di ọmú ìyá ẹ̀ mú. ìyá Ìgbòho máa ti kú. The allegation either true or false ó ní Ìgbòho pa Bọ́lá Ìgè. Kí a mi rò pé mo ní gbogbo wa gbọ́ ìtàn yẹn. Nígbà yẹn ní àti ìjọba ìyá ni have to go. Tó máa parí ìjà ní ṣe Ìgbòho lá lọ bọ́ sí abẹ́ Gani ni àbí Gani á bọ́ sí abẹ́ Ìgbòho. Gani fẹ́nu ara ẹ̀ sọ wípé Mike òun fẹ́nu ara ẹ̀ sọ wípé owó ò gbà sí Tinubu. Tinubu dẹ̀ ló fún Ìgbòho ní láísẹ̀nsì Ìrù Ẹkùn. Níbo ni kí Ìgbòho wá níbi ṣé kó wá lọ gbé láísẹ̀nsì tí Tinubu fún kí wá lọ gbé bá ọ̀tá Tinubu. Wọ́n fàájà o. Wọ́n fàájà ọmọ Yorùbá ẹgbọ́ bò ní o. So kò sí ìjà kankan kólúkálukú lọ dọ́mú ìyá ẹ̀ mú ni o. Kólúkálukú lọ dọ́mú lọ dágbé. Ìgbòho Tinubu ló fún Ìgbòho ní láísẹ̀nsì Ìrù Ẹkùn kò lè lọ gbé bá Gani Adams. Bí Gani Adams bá ń wá láísẹ̀nsì ó ti gba láísẹ̀nsì ẹ̀ ṣebí Mákindé ti gbé mọ́tò fún ó ti gbé jíìpù fún yílọ̀kì fún ní last week. So tẹ́ ẹ̀kọ́ ní sí ni pé olúkálùkù ṣe ọdẹ lọ́tọ̀ọ̀tọ̀. So tẹ́ ẹ̀yìn sọ ní sí ni pé ọ̀tá ọ̀rẹ́ mi ọ̀tá mi lẹ̀ ń sọ. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ mi ṣe rí sí nìyẹn o. Ọmọ Yorùbá ṣó mú yẹ́ẹ̀sì. Ẹ máa bètè lọ. Ọmọ Yorùbá ṣọ́rọ̀ yìí mú yẹ́ẹ̀sì. Wọ́n ní Tinubu ló fún Ìgbòho ní láńsẹ̀sì Ìrù Ẹkùn. Gani náà ti pé òun ò gba ti Tinubu. So ìjà owó wá náà ń jà tó fẹ́ parí. Ṣé kí Tinubu Sunday Igboho kó mú láńsẹ̀sì Tinubu lọ sí abẹ́ ọ̀tún tó lòwò láìkì Tinubu ni? Kò pọ́sibú. Ṣó kílíẹ̀? Ọmọ Yorùbá ìkílíẹ̀? Ẹ ṣeun sà. Àwọn àrètí kò táwọn máa sọ nípa ní comment section ẹ ṣeun. Ọmọ Yorùbá tó bá kílíẹ̀ ẹ dákun ẹ já mọ́ o. Bàbá wa yìí àwọn padà rẹ lọ́rùn ni wọn ò fà já a ní ẹ mọ̀ fà ṣóòjà ẹ bá kúkú rẹ lọ́rùn tí wọ́n lọ́rọ̀ Bọ́lá Ìgè pẹ̀lú tó ń fa wàhálà èèwọ̀ nù yín nínú ẹ̀ lè dùn sí kó sọ fún pé òun ló pa Bọ́lá Ìgè yìí tàbí wọn sọ pé mo gbé òun lọ sí Libya ó ń dùn mí di ọ̀la ó ń dùn mí di ọ̀la because nǹkan tí àwọn ọmọ èèyàn máa jẹ́ lọ́jọ́ ọ̀la kó wọ́n á gbọ́ sórí yẹn nípa ìyá wọn àbí nípa bàbá wọn pé òun ló pa Bọ́lá Ìgè ẹ bá wa gbóhùn sókè. Kí ni máa ń fa ajá la wà bá dáadáa? Ok, ẹ kú gbìyànjú mà. Àjọ ń ṣe ni sà. Àdúrà wọn gbà ọ, ẹ ní fọmọ ṣe o, ẹ ní fọkọ sí o, Olúwa á dá yín láre o. So nǹkan tí èmi fẹ́ sọ sí ní àkọ́kọ́ náà anybody tán bá ti ń sọ̀rọ̀ tán kí olóyè kánjọ kan máa bá wa kí bàbá
bàbá Bánjí Akíntóyè náà so because kò dìgbà tíyàn bá kú náà kí ká tó ká máa péjọ appreciate gbogbo ọjọ́kíjọ ẹnikẹ́ni á mọ̀ pé ọkàn wọn náà wà ní ọ̀dọ̀ wọn but tí wọ́n bá ti ń dárúkọ Ìgbòho ká máa bá wa dárúkọ bàbá Bánjí Akíntóyè náà ká máa bá wa ránṣẹ́ sí wọn because ẹ mọ̀ báwọn bá a ṣe jọ wà bíi náà àbí kinní kan bàbá yìí ó ti ṣiṣẹ́ rẹ̀ even láti tọ́mọ nírú ìlú yìí láti ṣe títà sí gbogbo ẹ̀ tó kó rìtáyà kó enjoy rẹ̀ ó tún fìyẹn lọ jà fún wa ṣùgbọ́n still náà àbí nǹkan kan so ká máa rántí ẹ̀ lójú ẹ̀. to celebrate bàbá Akíntóyè náà. gbogbo ìgbàkigbà tá a bá ti ń sọ̀rọ̀ Ìgbòho a mọ̀ pé ti Ìgbòho náà ni kankan náà ni but kí wọ́n á máa bá kódà bàbá rántí sọ̀rọ̀ Ìgbòho bàbá ti ń mẹ́nu bà ọ̀rọ̀ Ìgbòho àbí a ti mọ̀ pé nǹkan kan náà ni wọ́n but kí a máa sọ kí bàbá gbọ́n mọ̀ fi ti ara wọn náà gbọ́ so ìyẹn ò ná wa lówó kò ná wa ní nǹkan kan ìyẹn wájẹ kan náà mọ̀ pé even ajẹkẹ everybody even tẹ̀yin náà ń ṣe yìí kò ń ṣègbà tí ìyá Fẹlá kú tán àbí pé kinní kan ìtẹ̀yin náà ń ṣe yìí náà ẹ̀yin náà fi máa mọ̀ pé bó bá ìyá tèmi náà bá dàgbà tí ń bá lọ bí wọ́n ṣe máa rántí mi. ẹ celebrate mi lójú ayé mi o mi ní kọjú kọ ẹni bá celebrate mi lójú ayé mi tí n bá lọ tó bá celebrate mi màá dìde nù sáré màá fún yín nígbà tí ni. so nísìnyí kò sí pé bóyá ìgbé kìíní kan ohun yẹn ojú ẹni náà ni àti máa kú sí ẹni kí a máa kódà bàbá yẹn gan kì í ṣe pé bóyá ń gbà tí àwa ni ká máa lọ fi ohùn ránṣẹ́ sí wọn bí tán bá wà kí á jẹ́ kí gbogbo èèyàn kí ìran ara wọn máa dìde bí tán wà pé àwọn dúpẹ́ pé àwọn tí ó bí àwọn ṣe ṣe so kì í ṣe pé ẹ̀kọ́ kan àbí nǹkan kan ká máa pé bàbá Akíntóyè náà kódà bí bẹ́ẹ̀ni mi ò rí nǹkan kan tí ó sọ kó pọ̀ pè yín kó wá pé ẹ bá wa kí bàbá o sálàáfíà ni bàbá wa ò sára wọn lé o so ìyẹn náà tó oúnjẹ ọkàn fún wọn tó ti yé. ẹ ṣeun gan thank you for your ìyẹn ni mo ní kí n contribute ọ̀rọ̀ ìyá mi. ọ̀rọ̀ tó bá wa yìí sọ ó dẹ̀ tọ́ọ̀ṣì bọ́dí ó tọ́ọ̀ṣì soul grandpa bàbá wa ṣe ẹ lè sọ̀rọ̀ because aláfàjà ni ìfẹ́kẹ́ fa sójà fún mi ẹ get out ẹ̀yin náìsì bólẹ̀ náìsì ó yẹ jẹ́ kí n kọ́kọ́ gbé sùn èyí lọ kí tó wá kékeré bá kékeré ẹ yẹ bá wa gbóso ẹ má gbọ́ mi nulẹ̀ o sísà náà yẹ ká jà ẹ kúrẹ́ lásìkò yìí mà ẹ kúrẹ́ lásìkò yìí à ń da yín lóhùn o. nǹkan tó ń fẹ́ sọ̀rọ̀ fún bàbá tó lóun fẹ́ parí ìjà ayé wọn ni tí ayé ò bá máa ṣe wọn ta ni olóyè. ayé ṣíṣe báwo nẹ́tíwọ̀kì yìí lọ náà ayé ṣe wọn lábàá ṣe wọn nìyẹn. àgbà tí ò mọ́lẹ́tò àwọn àgbà tí ò mọ́lẹ́tò àwọn máa sọ́kà gbogbo bó ṣe jókòó papọ̀ yìí. àrà bá wò. ẹni tó ń forí já gbogbo àrà máa sọ́kà wọn. ẹni tó ń forí já bí tó ń jẹ́ forí já ọ̀hún tí kò gbowó lọ́wọ́ anybody. wọ́n bẹ̀rẹ̀ wá wọ́n ti ṣe nǹkan tó yẹ kó ṣe fún un ara wa ń bọ́ tán fẹ́ parí ìjà ogun máa pọ̀. lẹ́yìn yẹn àwọn tí ẹran bá ti jẹ oko wọn wọ́n ti jẹ oko wọn kó má kó ṣe lóòtù ní bí wọ́n ṣe kó má ṣe kó má pariwo ọmọ Yorùbá ni wà nǹkan wà nílẹ̀ kó fi ọwọ́ wọn kó má ti débẹ̀ kó jẹ́ kó máa sùn lọ. kó máa sùn lọ kó jẹ́ ẹ mọ iye owó tó ní ṣàgbẹ̀ni àgbẹ̀ni màmá mi tó bá fẹ́ kò lára ẹbí lásán ó ní owó tó fẹ́ ra ọ̀gbìn títí kò. ká sọ pé wọ́n gbé ìjà wọ́n ṣe kò ní agbára ọlọ́pàá tó kó o. ọ̀dà ẹ ṣeun. tó wàá sọ fún ọlọ́pàá ọ̀dọ́ ọlọ́pàá fún ẹ bá sọ fún un. Yorùbá sílẹ̀ wọ́n máa arrest wọn mọ́ especially àwọn ọmọ ìlú ẹkùn tó bá fọ́ ọkọ̀ àwọn ọmọ ìlú ẹkùn àwọn abiyamọ ọ̀run máa fọ́ wọ́n máa fi ọwọ́ kàn wọ́n. ọ̀dà ẹ ṣeun gan ìyàwó ìfẹ́ sọ̀rọ̀ nẹ́tíwọ̀kì ni jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ọjọ́ dẹ̀ ti lọ ọyẹ bá wa gbóhùn sókè o gentle lady.
Ó dàbẹ̀ pé ẹ má sọ̀rọ̀ yín à ń gbọ́ yín. Wọ́n lè lọ sí ilé ní ìkómọ. Ẹ má gbọ́ wa nínú ilé. Okay, à ń gbọ́ yín. Àwọn ẹ̀rọ àwọn láìkì nǹkan tẹ̀ ń sọ because àwọn èèyàn oníwàlà làwọn fans Yorùbá wù yìí. Mo fẹ́ wọ́n ti máa ta gbogbo yín fún because tí wọ́n bá ń sọ̀rọ̀ even tí mo gentle sí ti bá ń sọ̀rọ̀ gentle ẹ̀yin appreciate mi. Ìyàwó evangelist ẹ má tí wọ́n kò fẹ́ jẹ ráìsì ẹ bá wa mute ẹ̀yin fi síbí gbá plate yẹn kò dáa wọ́n àfẹ́. Ẹbẹ̀ síbí yẹn ń gbá plate so wọ́n affect wa bíbí. Now ẹ jẹ́ ká analyse fídíò bàbá yìí. Ṣé ti play fídíò wisdom lónìí? Mi ò mọ̀ tó mo ṣẹjọ́ yín ni. Wisdom báwo? Ṣé ẹ ti rí documentary tí wọ́n ṣe? Documentary báwo? Nípa Igboho, the life of Igboho. Ìyá wa jẹ́ ká play fídíò tèmi Yorùbá wò yìí. Ẹ ti gbọ́? Now let's listen kí n analyse show yìí. Ọ̀rọ̀ sí bàbá yìí sọ. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ Yorùbá wò yìí lórúkọ mi. Kí ni déètì ní ní 14th of August 2026? Mo fẹ́ analyse ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Tán láwọn parí ìjà láàrin olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pẹ̀lú Gani Adams. Let's listen to him first. Má ṣe ìyá wa tí ó sọ̀rọ̀ lọ sí má ṣe ìkó àti fiṣẹ́ ńlá kan ilé Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́ pé kí wọ́n jọ wọ́n ti torí Ọlọ́run gbogbo àwọn ọmọ wọn pátá tí bá ń bínú wọn bá fẹ̀tù sí wọn lọ́kàn. Bàbá wa yìí sọ pé àwọn ti fiṣẹ́ lé Ààrẹ Ọ̀nà Kakanfò lọ pé gbogbo àwọn ọmọ wọn tó bá ń bínú kó bá wọn pẹ̀tù sí wọn lọ́kàn. Inú tó ń gbé wúrẹ́ àwọn ọmọ OPC tó ń fẹsẹ̀ halẹ̀ kò sí tó máa folówó ẹ̀ ṣe àbọ̀n ya wèrè ni. Tó bá ń bínú báwo? Tó bá ń bínú sí tani àti tani níwájú tani pẹ̀lú tani. Tá ló máa bínú sí? Ọ̀rọ̀ wo ló ń lẹ́nu tó fẹ́ sọ? Kí ni ọ̀rọ̀ tó wà lẹ́nu wọn tó fẹ́ sọ pé kán ṣépè? Ṣépè la máa wá mú àgbọ̀nrín ni. Ọ̀rọ̀ yẹn ti kọ́kọ́ bí mi nínú pé tó bá ń bínú tó máa sọ fún yàn pé èèyàn méjì bá ń jẹ tó máa ní ìwọ tó bá ń bínú fọwọ́ wọ́nú á jẹ́ pé tí wọ́n cheat lẹ́ ń bẹ̀ á jẹ́ pé tí wọ́n fìyà jẹ òun lẹ́ ń bẹ̀ á jẹ̀bi mámọ̀ máa ń kógun jàlú ni àwọn eléyìí jẹ̀bi wọ́n lè pa àwọn jẹ̀bi but with the backup wípé tó bá ń bínú kọ́ bá wa àti sọ́fà rẹ̀ kó bá wa bẹ̀ wọ́n pé kí ni kó bá dínà mú àbí kó bá fò sómi tí kò bá họ́ọ̀gì transformer ni àbí kò bá bugi jẹ àbí kò bá ṣépè mọ́ àbí kò bá ṣí èrè mọ́ àwọn tẹ̀ ń gbé àwọn gangan dà mo wọ pàtàkì ọkùnrin wọn sọ̀rọ̀ rádaràdà ni wọ́n rí àti bàbá bọ́ free joe torí èèyàn 35 lọ sílé Sunday Igboho wà lóṣù pé 35 lọ sílé Sunday Igboho ó láwọn DSS 35 péré lọ sílé Sunday Igboho báwo ni wọ́n ṣe mọ̀ pé èèyàn DSS 35 péré lọ sílé Sunday Igboho ta ló sọ fún wọn báwo ni wọ́n ṣe kà wọ́n ta ló kà wọ́n fún wọn ìgbà tí wọ́n lọ ìbọn náà ti máàkì rẹ́gísítà tó ìbùkún 35 lọ sílé Sunday Igboho ẹ sọ fún àwọn tó bá ń gbà wọ́n máa sọ fún àwọn ọmọ tó bá ń bínú àbí kí ni wọ́n bí wọn kí ni wọ́n bẹ́ sọnù tó gbogbo nǹkan tó ń ṣe láti jọ yìí rí ẹ wá fi fún àwọn ọmọ tó bá ń bínú káàrẹ̀ Gani Adams fún àwọn tó bá ń bínú kó má bínú àbí kó bínú kó tó sunú kó sun dúdú kó sun dúdú kó sun kíkan àbí kó sun gbẹ lómi ṣòwòrò fún àwọn ọmọ wọn
àti gbéṣẹ́ láwọn ọmọ àrẹ̀gà ọlọ́ lè dààmú ná olókè odò olókè ilẹ̀ lọ síta ìyá ẹ̀ ní kó má jà o tó bá fẹ́ jà ká ló lè dààmú ẹ̀ ń bí àwọn ọmọ àrẹ̀gà ní Adams kó má bínú tó má bínú ká ló lè dààmú tó má ṣe ju wèrè tó ń ṣe yẹn lọ ni wọn ò lè ṣe nádà wọn ò lè ṣe anything wèrè tó ń ṣe ọ̀nà máa ṣe ṣé bílẹ̀ Yorùbá ṣe rí láti ilẹ̀ lélẹ̀ nígbà tó gun Fúlàní wọlé níjọ́ kínní àná àtàmọ̀tẹ́kùn o àti tí òmọ̀tẹ́kùn o àtàwọn ọkọ̀ dá kalẹ̀ tọ́jú àwọn Àgbẹ̀kọ̀yà àwọn ajìjàngbara ilẹ̀ Yorùbá Ọ̀ṣun ránṣẹ́ sábẹ́kúta Abẹ́òkúta ránṣẹ́ sẹ́kìtì Èkìtì ránṣẹ́ sí bí tọ̀hún ránṣẹ́ tọ̀hún ni wọ́n jagun Fúlàní wọ́n ṣẹ́gun Fúlàní ìran Yorùbá ò kì í yàtọ̀ ọmọ ìyá ni ọmọ bàbá ló máa ń ba nígbà tí wọ́n tí àwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà wà níta ẹgbẹ́ òun ló tún ń dún wọ́n ń dún lábẹ́ wọn ni ẹ̀dẹ̀ ń bọ́ta nìyẹn ẹgbẹ́ OPC jáde àwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà wọn ò ní kẹ́ má dùn ẹni fọn ọmọ ẹ fọn ẹdún ẹlù ẹfẹ fàlùyà ẹlòmíì gan wọn ti pé àwọn ẹgbẹ́ kan tó ń jẹ́ Àgbẹ̀kọ̀yà nílẹ̀ Yorùbá mọ́ yàtọ̀ sí ẹgbẹ́ OPC ẹ play party ẹ ṣe payín lẹ́yìn bàbá Fáṣẹ̀hùn àwọn Àgbẹ̀kọ̀yà wọn sọ fún yín pé erin ò kí ń fọkọ́ mẹ́ fọn wọn ò dáṣà yẹn wọ́n ní kí erin fọkọ́ mẹ́ máa fọn nìṣó ni ilẹ̀ Yorùbá pé kí ìrẹ́pọ̀ ti wà nílẹ̀ Yorùbá kí security wà nílẹ̀ Yorùbá kájọ ṣe ilẹ̀ Yorùbá kójọ tó kójọ tùwà kójọ tù ṣẹ́ ni àwọn Àgbẹ̀kọ̀yà wọn ò tẹ̀yìn lórí mọ́lẹ̀ wọ́n ní ẹ̀gbọ́n tó mú àbúrò ẹ̀ lọ sí tó ti lọ sí òkú ẹ̀gbọ́n ẹ̀ ní òhò ni ó ń sọ bí àbúrò òun ṣe máa sìnkú òun ni nígbà táwọn Àgbẹ̀kọ̀yà fún àyín mọ́ra tó ní kẹ́ máa fọn káwọn máa fọn àbí tó pé ẹ fọn ẹ fẹ́ kí àwọn Àgbẹ̀kọ̀yà kan padà fọn mọ́ lójú àwọn èèyàn àbí létí àwọn míì tí wọn mọ ìtàn ilẹ̀ Yorùbá àbí ìlẹ́tí láti protect kó má ṣẹlẹ̀ sí yín no champion forever we only have current champion when àwọn Àgbẹ̀kọ̀yà was current OPC were nowhere to be found when you came you are welcome absolutely. Erin fọn ọmọ ẹ fọn ilẹ̀ Yorùbá ń dìde tako gbogbo orí burúkú táwọn Fúlàní fẹ́ gbé wọlé Yorùbá Àgbẹ̀kọ̀yà nìkan kọ́ ló wà àìmọye àwọn tó jagun Kírìjì tó ń jagun gbá tó ń jagun àwo ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bíbí àwọn ọmọkọ Yorùbá must be one Ìrù Ekun dé ẹni kí Ìrù Ekun máa fọn ìtàkùn tó ní kí erin má gòkè àlọ ni ayé àtijọ́ ni pé tòun tèmi ló ń lọ erin á já ìtàkùn yẹn wẹ́lẹ́wẹ́lẹ́ kò ní lọ́bì kankan àárín ti yín rò olóòsàn àdé ẹ̀mọ́ gbòòṣà ó ṣàlọ̀ tó wá ní kíní kan àti bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn wà lẹ́yìn wa ẹwà pọ́nlé yẹn o lè gbọ́dọ̀ pọ̀lọ́ mi kí n pè ní mi lè pè é láǹtì lẹ́pọ̀ tí máa pè é ń bọ̀dà ọdún méjì mi lè pè é láǹtì lẹ́pọ̀ tí máa pè é ń bọ̀dà tó wọn àwọn bàbá wa I can remember there was a day tí mo sọ pé lóye máa lo ẹ má bèbí sọ̀rọ̀ mi ò láìpẹ́ lóye tí má bèbí sọ̀rọ̀ mi ò láìkì ẹ mọ̀ mi ẹ kìíní kan I don't like it ẹ ọmọ wọnú ara wa sọ̀rọ̀ sí mi kí n sọ̀rọ̀ sí ẹ̀ka wọnú ara wa kan tí mo fẹ́ nìyẹn wọ́n ní mọ̀ mi kò kí n ṣe bẹ́ẹ̀ ẹ máa take èèyàn for granted now ẹ máa take àwọn èèyàn for granted tí wọ́n eléyìí bẹ́ẹ̀ tó kó náà dẹ̀ ó súnmọ́lẹ̀ ní ẹni small tí wọ́n ti dọ̀bálẹ̀ ẹ bọ̀bọ̀ mi mọ̀mọ́ mi àwọn tá a ní ṣíṣì lórí you dey whine me you dey expect me kí n pè mọ̀mọ́ mi kí you there èsì fún àwọn ètò ìgbésẹ̀ láàrin kó bá àwọn ọmọ ẹ̀ tó wọ́n bẹ́ẹ̀ sọ yẹn lè wá sọ ilé tí mo fẹ́ tó fẹ́ play kò bá dáa ṣùgbọ́n ẹ̀ sọ bẹ́ẹ̀ now listen to him. Then àwa ń fi àsìkò rán Comrade Akínọlá George sí bàbá wa Bánjí Akíntóyè kàn pé Sunday Ìgbòho kàn sọ fún wípé gbogbo àwọn bloggers tó sọ̀rọ̀ àǹdẹ̀ kàn cease fire
àfẹ́gbọ́ kàtàkàtà ní ìgboro ayé mi ẹjọ́ lọ́lọ́ ṣé ilé ìbá ṣiṣẹ́ ẹgbẹ́ àwọn òpó ni wọ́n padà ọlọ́run ṣe pé èèyàn kan náà ló pàtẹ́wọ́ inú mi dùn pé èèyàn kan ló pàtẹ́wọ́ it shows pé àwọn tí wọ́n wà ń bẹ̀ yẹn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wọn ò bá yẹ mo ti sọ fún Sunday Igboho èmi ò kọ́ nínú ọ̀bẹ yìí máa sọ̀rọ̀ sá o ṣùgbọ́n àwọn náà deserve respect díẹ̀díẹ̀ èmi ò ṣe blogger Sunday Igboho èmi ò ṣe blogger mi ò sí lára àwọn blogger lè wà mi ò mọ àwọn bí i blogger wẹ̀ pé mi ò bá Wuyi o ayé làgbé abẹ̀ mi ò kì í ṣe blogger so I'm not here to blog anybody a ti gbé iṣẹ́ lé Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́ pé àwọn ọmọ ẹ̀tọ́ ń bínú kán má bínú àwọn afásìkò yìí pé bàbá wa Bánjí Akíntóyè kán sọ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pé àwọn tó ń sọ̀rọ̀ fóun náà káwọn náà má bínú it could have been simple ẹni ẹ̀fẹ́ àwọn owó ló ń sọ kọ́ńtọ̀kọ̀tàn èmi ò bí àwọn kan sọ kọ́ńtọ̀kọ̀tàn o ṣùgbọ́n mi ò sí lára àwọn tó ń sọ kọ́ńtọ̀kọ̀tàn mi ò sí lára àwọn tó ń sọ kọ́ńtọ̀kọ̀tàn as how ní ẹ má dàgbò sí méjì o èmi ò bá wù mí ní kánìbọ̀dé má dàgbò sí méjì a ní kí Gàmbàrí tàkìtì ó ní ilẹ̀ èlé ṣàtàyè la ní kó tajẹ́ tẹ́lẹ̀ ni àwọn kan pariwo pé kógun mí kí wàhálà má ṣẹlẹ̀ ká dúró níṣọ̀kan mọ́tò tèmi ti ń pẹ̀tù sí kínní ìlọ ní kínní ni àwọn ọmọ Gani Adams gbogbo nǹkan náà máa fi tó bá ti sọ̀rọ̀ nípa àwọn báyìí gbogbo nǹkan náà máa fi jà I could remember pé màmá pé ọba mi jà spiritually kìíní kan spiritually gbẹngẹnẹsíkẹlẹ àìfọwọ́kẹ́sẹ́lẹ̀ tó pé òun máa ń pariwo jálàriwo èèyàn ni. We all know what it takes when you talk about Ààrẹ Ọ̀nà Kakanfò. We know what they do. Àmọ́ nǹkan tó máa ń ṣe. But tó bá dọ̀ ló máa tún kọ̀la ni. Tó bá tún dọ̀ ló máa tún kọ̀la ni. Bí ẹ bá pe ayé làgbé àbẹ̀ ni. Rárá burú. Gbogbo ohun tó ní máa kọ́kọ́ sin gbogbo ohun tó níná. Èmi ò rán yín iṣẹ́. Mi ò sínú ẹgbẹ́ à ń lékun sí ẹ, ò ń léjò sí mi. Tó bá lékun sí mi, èèyàn dáadáa lèmi, èmi ò lè léjò sí ẹ láéláyé. Tó bá lékun sí mi, mo trust ara mi lébi pé mi ò lè ever láéláyé mi léjò sí ẹ. Wàá lékun sí mi, màá léjò sí ẹ. Kíkí ni má bàa ṣẹlẹ̀. Tó bá lékun sí mi, mo ń lọ sí zoo ni. Màá ní kó bá mi ṣe anaconda kalẹ̀ fún ẹ. Wọ́n ṣí láyé ọ̀run táyígà. Màá ṣí kìnìún erin. Màá ní kó bá mi ṣe ohun tó wà nínú zoo kó bá mi ṣí kalẹ̀ fún ẹ, kó bá mi ju kó wá kọ́kọ́ rẹ̀ kọ́ jù sínú òkun. Màá lọ tó dùn, màá ní kó bá mi ṣí àwọn ẹja burúkú whale. Kó bá mi ṣí kalẹ̀ fún ẹ ní ó lékun sí mi, màá léjò sí ẹ. Màá lórí gbogbo kan tó wà láyé màá lè sí ẹ, màá lékun gan sí ẹ. Lórí kíni? Kílẹ̀ Yorùbá gba òmìnira. Wọ́n lọ́mọ ìyá òkìyí ọmọ bàbá máa ń ba. Ẹ wá ń bọ̀ ta fòrò. Mi ò rẹ́ fídíò táwọn mi ò sọ bàbá Èkìtì o, bàbá Èkìtì try. Mi ò lẹ́yìn bàbá Èkìtì kan tó ń ṣe nípa kí n ṣe ẹyan Gani Adams yẹn. Èmi ò lè ṣe mi ò rí ẹmo ní ẹ̀mí ẹ̀ tó yẹn. Because ó níbi tó máa bá mi fà kọ́dé tí máa wò pé wèrè ni ẹ tí mo ní dẹ́ lóhùn. Bàbá Èkìtì wò pé jùlẹ̀ tó lọ, ìyá ló máa fi ń jẹ̀yàn. Gbogbo kó lọ máa keep quiet. We don't expect Sunday Igboho to come out. That's why I was saying, kíní kan, kíní kan, kíní. We don't expect Sunday Igboho to come out. Ọ̀tá value kò Sunday Igboho ṣe, a máa sọ̀rọ̀. Irú èmi ń sin mo believe pé tó bá Sunday Igboho ò dìde fún wa. At that time tó dìde ni. Irú ìyá mi tó kú yẹn, ó lè má kú sínú ilé. Ó lè jẹ́ pé ọwọ́ àwọn Boko Haram ló máa kú sí. Because plan Buhari nígbà yẹn, ó kọjá òye wa. And this man came from nowhere. Láti dìde fúnlẹ̀ Yorùbá, láti sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá. Ẹ má pa àwọn èèyàn mi mọ́, ẹ má já àwọn èèyàn mi gbé, ẹ má gbé wọn nígbà, ẹ má gbé wọn láwo. Where were all those stupid boys tí wọ́n ń sọ̀rọ̀? Tó pẹ̀lú tó ń ṣiṣẹ́ ni, irú bọ́ fíjò yẹn, tó ní ẹ̀yẹn 35 díẹ̀ 35 lọ sí Sunday Igboho. Ṣé kò yẹ kán ti gbé? Báwo ló ṣe kó 35 èèyàn ló lọ sílé Sunday Igboho? Báwo ló ṣe mọ̀? Ṣé kò yẹ kán ti gbé? Ẹ̀jẹ̀ ti pàlàpàlà ẹ bọ́ síta ẹ máa bú ọmọkùnrin yẹn Sunday ìwọlé Sunday ìkan náà gbẹ wọn bá bí ó wọlọwọlọ bí àwọn tó yọ oṣù mẹ́fà ẹ ń bọ́ta ẹ ń ṣe rádaràda ojú máa tìyàn láti sọ pé àwọn àjàjàgbara ìlú tí mo ti wá lélẹ̀ ojú máa tìyàn láti sọ bẹ́ẹ̀
sentiment tí ò gbádùn. Now ẹ wo bí àwọn èèyàn ṣe ń kẹ̀yìn sí yín, àwọn èèyàn ń wò yín bí wèrè. Ìkan náà ó fi mú ṣe fẹ́ǹsì ètè bàbá BJ onírun 1940. Gbogbo yín kan tó bá kéèyàn ṣe máa ti ẹ̀ wò yín, èmi ò tẹ́rí tó gbádùn nínú yín. Obìnrin kan mo tó fẹ́ fáyìn díẹ̀ nínú yín tó dúdú báyìí. Ìyẹn ló fẹ́ fáyìn díẹ̀, ṣé ya kílòpẹ̀ tátọ́lá àbí kílòpẹ̀ rẹ̀ tó kó yẹ tí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣe ti gbogbo kan ò lè jọ kan. Àbí bàbá bọ́ fúrijó. Oníbàtà Abdullahi kọ́bùlà gọ̀gọ́. Ìkọ́ ògbé kan ni wọ́n bí òwúnu jàǹgó. Ẹ jẹ́ kí ìrẹ́pọ̀ wà nílẹ̀ Yorùbá. Sunday Igboho àti Gani Adams bá ṣe kó dúró láyé wọn. Kó dúró láyé wọn. Tó bá ṣe Sunday Igboho pásítọ̀ òun ti ń respect Gani Adams fáfà òun ti ń pè pé ẹ jẹ́ ká jọ ṣe o bàbá wa o bàbá wa o tó bá wá dùn tó pé òun ò bá ṣe mọ́ kó díjà kó díjà ní gàwórígàwó náwó lọ́jà Haúsá. And you don't expect Sunday Igboho láti lọ bá Gani Adams tó sọ pé òun ló pa Bọ́lá Ìgè. How old was Sunday Igboho when Bọ́lá Ìgè was fine? Ọ̀tọ́ pa Bọ́lá Ìgè, how old ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá? Kọ́lé mi ni mo pa Bọ́lá Ìgè láti bo síbo. Kí mọ àwọn tó máa ń parọ́ mọ̀yàn. Ọ̀rọ̀ máa ń dùn wá jura wa lọ. A lè jọ dáná bákan náà o, a lè má jẹ bákan náà. Irú èmi bí mo ṣe wà yìí, o lè bú mi láti èyí dé ọ̀dà, mo máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́, ọ̀rọ̀ kí ń dùn mí. Ètò bá parọ́ mọ́ mi. Àárín èmi àti ẹ ò fi gígùn o, ó fi irin gún ni. Tí o bá parọ́ mọ́ mi, ó ti fi irin gún ìrẹ́pọ̀ tó wà láàrin mi àti ẹ. Mo ò ní bẹ́ẹ̀ ṣe láyé. Kò sí ohun tó lè sọ mi ní bẹ́ẹ̀ ṣe. O lè máa bú mi. Irú Adé Buhari ti pàtàkì sọ̀rọ̀ yẹn ní adá wọn, mo sọ de èrè. Oní Titan, mo sọ de èrè. Because kò parọ́ mọ́ mi. Irú mẹ́wàá lákàntì mi àti òdòjọ́ ṣe. Kò sí parọ́ mọ́ mi. Kí wá gòtò dé sọ pé èèyàn pa Bọ́lá Ìgè. Okay, láti pé olè Sunday Igboho inú tiẹ̀ wọ́n ti fa ipò fọ̀ inú ẹ̀ mọ́. Ṣé Tinubu máa fara mọ́? Èmi ni president nsìn olóò láìkì mi. Mo wá fún ẹnìkan ní license pé kó máa lọ ṣe Ìrú Ẹkùn. And you expect that person láti bẹ́ẹ̀ ṣe máa gba license yẹn máa fàyà. Tí n bá jẹ́ Tinubu máa gba license yẹn máa fàyà tó mi tó ní fàyà nìkan máa tó sún níná. Tó ti máa fàyà ẹlẹ́fíṣẹ́ ló tèpù lẹ̀ máa jó níná. Mo gbà kí n pe ọmọ Ìgbò kí n gbé Ìrú Ẹkùn lé lọ́wọ́. Mo gbà kí n pe Kéńbérí. You don't like me. Èmi Yorùbá wù, if you don't like me, I don't like you. Mi ìmọ̀lá ìdá. You like me, I love you. You don't like me, èmi náà hate ẹ. Èmi ò kí sọ̀rọ̀ fẹ́ tí ó bá nífẹ̀ẹ́ mi. O ò nífẹ̀ẹ́ mi, èmi náà ò nífẹ̀ẹ́. Mi èyí tó bá sọ nípa ẹ̀ tó bá ti like me, èmi náà like ẹ ni. Mi like ẹ. Inú àkọ́dìdè máa bí mi ni tí wọ́n ti ń wẹ̀ pé ẹni yóò like mi. Kò sí tó fẹ́ sọ. Àwa ò ṣe wèrè o. Àwa nífẹ̀ẹ́ yìí, a nífẹ̀ẹ́ yìí. Ẹ sáré kọ́ méjì. Ẹ tẹ̀wé má bínú torí Ọlọ́run. Bàbá wa, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, bá wa ṣàtúnṣe lórí ọ̀rọ̀ tẹ̀ sọ o. Ìṣẹ́ tó sọ kọ́tọ̀kọ̀tàn o. Tí wọ́n bí àwọn ọmọ Gani Adams, ẹ máa bí àwọn ọmọ olóyè Sunday Igboho náà. Ìjà máa fi parí. Tí wọ́n bí pa àwọn Sunday Igboho sọ kọ́tọ̀kọ̀tàn, lẹ́yìn tí àwọn Gani Adams náà sọ kọ́tọ̀kọ̀tàn. Báńbá ṣì ni. Àwọn kan ẹ ń bẹ àwọn kan wá ní káwọn àwọn kan ti kọ́tọ̀kọ̀tàn. Àṣà fọ̀wé ẹ̀. Wọ́n ti pè ní wàá ti gbé kọ́ máa pẹ̀lú ní ẹ̀jọ̀ ọjọ́ ti lọ. Ẹ ti bá mi tẹ́tàn pọ̀ lórí show yìí torí Ọlọ́run, ẹ bá mi tẹ́tàn pọ̀ lórí show yìí. Wá gbóhùn sókè. Ẹ ṣeun. Mo fẹ́ pè yín sí àkíyèsí kan ni o. Pẹ̀lú yín sà. Tó ṣe pé kìí ṣe ọ̀rọ̀ tí mo lè sọ jáde nípa ọ̀rọ̀ Èjìgbò yẹn. Ọlọ́run ó dàbí pé ẹ̀yin gan náà gbàgbé. Ó dàbí pé gbàgbé ni. Ṣé ń gbọ́ mi mà? À ń gbọ́ yín. Ṣé tó bá ṣe pé ẹ lè fi fóònù yìí ló spíkà náà ni? Ẹ jẹ́ ká sọ yẹn lẹ́yìn ètò sà. Téèyàn bá pè yín lẹ́yìn ètò ẹ̀ kí n gbé kọ́ọ̀mù náà nìkan tó wà ń bẹ̀. Màá sí mi, màá lọ síbi iṣẹ́ lálẹ́.
How do I pay my bills? Ẹni. Báwo máa yẹ san bills mi l'Amẹ́ríkà bíbí? Àbọ̀ ẹni ìpèyìn lẹ́yìn ètò. Ẹ̀yin òkè lè gbé fóònù sí low speaker ni. Kí n sáré yan fún yín. Mo ń gbọ́ yín. Ṣé mo ọkọ mi? Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ ọ̀rọ̀ tó yẹ kí àwọn èèyàn gbọ́ ni náà ọ̀rọ̀ tó yẹ káwọn èèyàn gbọ́ ni so ẹ máa tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tó yẹ káwọn èèyàn gbọ́ ni tó yẹ kí everybody gbọ́ ni ilé ìwà confidential. So gbogbo ẹ̀yin ìran Yorùbá ẹni tó bá rántí àwọn Fúlàní tí Olúwo kó wá sí inú ààfin níjọ́sí ṣé bí gbogbo yín náà lè rántí tó ń dárúkọ pé àwọn Fúlàní ilé ọgọ àṣà tẹ́ ẹ bá rántí níjọ́sí tẹ́ ẹ mọ̀ pé àwọn Fúlàní tí ń bá sọ̀rọ̀ ní inú ààfin rẹ̀ níjọ́sí nìyẹn tó ń gbé báàgì tó ń gbé àpò ráìsì fún wọn tó tún fún wọn lówó. Olúwo wà lára àwọn tí tó ń fún àwọn Fúlàní yẹn ní ọwọ́ àti múfútí. Àwọn èèyàn náà wọ́n rántí o àwọn ẹ̀sùn pé bẹ́ẹ̀ ni o. So Olúwo gangan àtàwọn múfútí àwọn ni wọ́n ń fún àwọn Fúlàní yẹn ní ọwọ́ agbára báyẹn. Ẹ dárúkọ àwọn ìlú kan. Ẹ jẹ́ ká jẹ́ kí gbogbo kìíní yìí kó yí àwọn ìran Yorùbá gidigidi. So wọn tá a bá wádìí bọ̀ ó lè jẹ́ Olúwo ló fún àwọn ọlọ́pàá yẹn ní ọwọ́ pé kí wọ́n lọ sa àwọn èèyàn wa àwọn Yorùbá wa ní Èjìgbò yẹn. Ẹ jẹ́ ká fura sí ọ̀rọ̀ yìí dáadáa. Ìgbà tẹ́ ń bá mi sọ̀rọ̀ lórí fóònù nísìn ẹ dárúkọ àwọn ìlú kan pé Olúwo dárúkọ ẹ̀. Ó dárúkọ rẹ̀ ó dárúkọ ilé ọgọ ó ní òun ó tún ké síta tasá náà tàbí kó wọn lọ ọbẹ̀ wípé òun ó bá wọn sọ̀rọ̀ pé gbogbo àwọn ìwà tí wọ́n wù yẹn tí wọ́n wá wú ẹ̀bọlẹ̀ wípé torí àwọn èèyàn wọ́n fẹjọ́ wọn sùn wípé bí wọ́n ti ń rìn wípé kò dáa tó sì ṣe wípé Olúwo mọ̀ wípé wọ́n jiyàn gbé ni wọ́n hùwà bí. So kò jẹ́ bó ti jẹ́ ara wọn ọ̀dàlẹ̀lẹ̀ Yorùbá nìyẹn o ara àwọn tí ń tàwá fún Fúlàní nìyẹn o. So ẹ jẹ́ ká fura sí gbogbo àdúgbò yẹn gbogbo ẹ̀yin ìran Yorùbá ká tètè mọ bá ti rí àwọn lọ́balọ́ba wa jẹ́ dójúlówó ọmọ ọkọ Yorùbá o. Olúwo nìkan àti mufti ìlú Ìwó kò tó kankan lára ilẹ̀ Yorùbá pàápàá tá a bá fọwọ́sowọ́pọ̀ ojúlówó ọmọ ọkọ ìlú Ìwó lèmi gbogbo ìgbàlè mi máa ń sọ lórí prógrámù. So àwa ọmọ Ìwó kan àwọn ọ̀fọwọ́ sí nǹkan tí àwọn Olúwo àti mufti ti ń dẹ́wò nílùú Ìwó ojúlówó ọmọ ọkọ ìlú Ìwó làwa. So kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ ṣeun gan bàbá ẹ ra màmá mi. Ó yá wáyé fájẹ́lì tẹ́ bá wa gbóhùn sókè. Mo ní ẹ kú ètò mọ́. Àjọ ń ṣe nìyẹn. Ẹ jọ kí ni wọ́n ló ṣẹlẹ̀ l'Éjìgbò yẹn? Ìyá wa bóyá máa lọ wo láti bẹ̀rẹ̀ mọ́ kó máa yan fún yín ni. Wọ́n ní Fúlàní kẹran jẹ oko. So Fúlàní wa pẹ̀lú ọmọlọ́pàá wa tó wá kó àwọn ìwé ẹkùn àtàwọn ọmọ ìlú. Wọn tó bẹ́ẹ̀. Tó bẹ́ẹ̀ àbí nǹkan ti ṣe. Ṣe rí ọ̀rọ̀ Gani Adamu ó ń wá nǹkan kan ni ó ń wá nǹkan kan ni. Èmi dẹ̀ jẹ́rìí àwọn tó surround Ìgbòho ìyẹn Jésù Kristi títí wa òun Ìgbòho. Ṣe rí ọ̀rọ̀ Gani ibi tó forí sí ọ̀tọ̀ dẹ̀ níbi tó fẹsẹ̀ sí. Ẹ̀gbọ́n ẹ̀ bá burú ẹ̀dẹ̀ ni Ṣèyí Mákindé wà ń Bauchi báyìí ó ń ṣe campaign. Fúlàní ni Ṣèyí Mákindé wà táwọn Fúlàní nìkan kan náà báyìí. Máa nǹkan tí wọ́n ṣò ẹ̀ ní TVC3 ṣé ẹ mọ̀ pé máa yẹn ni running mate ẹ̀. Kí lorúkọ ẹ̀ kí ló kọ running mate Ṣèyí Mákindé ní ti ẹ̀rọ tó orúkọ ẹ̀. Ọmọ Haúsá ni o. Bẹ́ẹ̀ni. Máa yẹn ọ̀gá bí ó bá DSS ṣiṣẹ́ wọ́n ń sọ ní TVC lẹ́yìn òní ó kéèsì ẹ̀ ṣì wà tí kéèsì ò tí ì yanjú.
òun ló fẹ́ fi ṣe running mate so presidential election yẹn ó ṣàná rí mọ́ àbí ṣe rí mọ́tò tán fún Gani yẹn àwọn mọ́tò thank you gift ni wọ́n fún Sunday Igboho ní mọ́tò wọ́n gbé mọ́tò sílẹ̀ fún Iru Ekun ìrànlọ́wọ́ fún iṣẹ́ Iru Ekun mọ́tò yẹn ò bá Sunday Igboho dé Ìbàdàn o ó lọ́dọ̀ bá kí ìyẹn lé wọn. ṣùgbọ́n a ti play ẹ̀. àjọwò náà ni. so káwọn èèyàn máa lọ sọ pé wọ́n fún Sunday Igboho ní mọ́tò wọ́n fún o. wọ́n fún Ekun ní mọ́tò. wọ́n láti fi support iṣẹ́ yẹn ni. so mọ́tò míì tí ó wà nílé Sunday Igboho gbogbo àwọn ilọ̀s tẹ̀ ń wò yẹn ó wá rẹ̀ ló fi rà. ìkọ̀ọ̀kan náà mọ́tò yẹn is 80 million naira. kéèyàn wá ní mẹ́jọ ẹ̀. apart from yẹn Mercedes Benz tí wọ́n bàjẹ́ lọ́jọ́ kìíní yẹn that Mercedes Benz cost 350 million naira. ó dẹ̀ wò wá rí. ẹ lọ wo price mọ́tò yẹn. so iṣẹ́ tó wá ṣe ta ló mú pàṣẹ Ìgbòho sílẹ̀. Bọ́fíjọ́ Gani Adams sí nílé ẹsẹ̀ 35 ló lọ sílé ẹ̀ báwo ló ṣe mọ̀. ta ló mú pàṣẹ Ìgbòho sílẹ̀ wọ́n ti ṣe thank you fún Ààrẹ Ọ̀nà Kakanfò pé ìwọ náà gba mọ́tò yìí o. mọ́tò ní táyà mọ́tò tán fún Ààrẹ Ọ̀nà Kakanfò ni. ẹ ti gbàgbé táyà wọ́n ṣàṣọ ẹ̀ pé wọ́n fún ní mọ́tò. àṣà tàwárí táyà yẹn lórí péjì. owó iṣẹ́ èlò gbà ẹ sọ fún mi iṣẹ́ wo ni Gani Adams ń ṣe iṣẹ́ wo ló ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ ẹ̀. ó ń ṣiṣẹ́ náà ó ń bọ̀ wọn káàkiri ilẹ̀ Yorùbá. Sunday tẹ̀ ń wò yẹn òun tún gba àwọn òyìnbó síbi iṣẹ́ ni àwọn òyìnbó ń ṣiṣẹ́ lábẹ́. ẹ má bẹ ìyá mi ẹ má bẹ. ọ̀rọ̀ bíbẹ́ kan wọ̀ láàrin bí mo ṣe ní kẹ́ lọ́wọ́ documentary Mr. Wisdom ti ṣe documentary ó ti sọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ti gbọ́ ń pa kínní yẹn tẹ́lẹ̀ òótọ́ dẹ̀ ni àti gbọ́ rí ó tún make mention ẹ̀ tí ò bá ní sọ Sunday Igboho náà pé ó lọ ṣe documentary yẹn náà ó bá máa kàn ṣe documentary náà lánàá mo ṣe wo documentary yẹn ló gbogbo nǹkan tá a mọ̀ pa Sunday Igboho náà ni wọ́n sọ bẹ́ẹ̀ ìyí tá à ń sọ ni pé wọ́n mú pàṣẹ máa yìí sílẹ̀ ẹni tó mú pàṣẹ èèyàn sílẹ̀ kò níṣẹ́ kankan lọ́wọ́ kò láàbọ̀ owó Jonathan tán fún owó ti Jonathan. ṣé wọ́n ti kó àṣọ ni. owó ti Jonathan ìgbà wo ni wọ́n fi ná 50 billion tán. 50 billion owó ni o. ó ti kọ́ balance àmọ́ ní 50 billion almost 300 billion àbí kí náà fún. owó ni o. ẹ rí àdúrà àfin tó kọ́ ni. èmi ò ń wo kí ni wọn mo fọlọ́ máa ṣe rí. èmi ò dé bẹ̀rẹ̀. àyàtọ̀ yẹn bá tó máa tẹ̀lé sí mi lókùn mi ò ń wọ́n tó gbádùn gbogbo àwọn ọmọ yẹn. kí n wo kí ni iṣẹ́ pé kẹ́ máa wo ti àbúrò Sunday Igboho náà. ìyá kọ́ ni mo sọ àní pé pálásì kí lórúkọ ẹ̀. èmi ò rí àwọn òmíyọ̀ ni tí wọ́n ń wá onítìrí káàkiri ńgbà yẹn wọ́n dé pálásì ẹ̀ wọ́n dá pálásì ẹ̀ mọ̀. wọ́n ló dàbí ààfin wọ́n ní in fact bí ààfin ló ṣe rí ọkùnrin yẹn dẹ̀ ti lo rẹ̀ ńlòkulò bóyá kò ń rán obìnrin kankan bóyá mẹ́fà náà tẹ̀ máa ń kó fún un. ẹ wo bó ṣe darúgbó wá wáì ọdún méjì péré ló dẹ̀ fi ju Sunday. ọdún kan ló wà láàrin wọn. ọdún kan ẹ̀jẹ̀ túmọ̀ ju èmi lọ. ẹ wo bí 71 72. ẹ wo bọ́kùnrin yẹn ṣe gbóná ó wá ṣẹnu gígùn bí ẹnu asín. ẹ̀tún bó la já sí báyìí ẹ̀tún lágbára díẹ̀ o. ẹnu asín báwo. ọ̀tá ni ẹni tó bá parí ìjà fún àwọn méjèèjì bóyá náà yẹn ti sọ ní ẹni tó sọ̀rọ̀ tán ní ìsìn bóyá wọ́n sọ mọ́rọ̀ mi ò. àwọn èèyàn gan sọ wípé ọ̀nà àwọn èèyàn sọ pé Ìbàdàn ni pé ìyá Mákindé ní Ìbàdàn Ìgbò ní bàbá ẹ̀. ṣé ẹ rí ẹnu ẹ bó ṣe ṣe. àwọn kan sọ pé Fúlàní ní bàbá ẹ̀ àwọn kan ní Ìgbò ní àwọn kan ní Cameroon ló ti wá ẹ̀rọ àṣà rẹ̀. ẹ wo ẹni bá parí ìjà fún wọn mo tẹ gbé
ni bàbá Akíntóyè ṣé bàbá Akíntóyè mo máa ń wò wọ́n bíi dáàdì mi wọ́n kàn máa wò yín ni wọ́n á máa wò yín ṣùgbọ́n tó máa ṣe wà lọ́kàn wọn even nǹkan tó máa wà ń bẹ̀ bí tó bá ti ń parí ìjà ẹ̀rín ni bàbá Akíntóyè máa fi gbogbo ẹ̀rín ẹ̀wọ̀n kọ́ bàbá Akíntóyè wọ́n máa ń pè lálábòsí ńgbà míì ẹ̀rín ni ọkàn máa fi gbogbo ẹ̀rín bàbá Akíntóyè ò ní yàtọ̀ tó parí. ẹ̀yin ọmọ Yorùbá tó bá yẹ kó parí ìjà láàrin Gani Adams àtòlé Sunday Igboho bá wa kọ sí comment section. Question. Number 2 question ni pé ṣé wọ́n ń jà èmi mọ̀ bóyá ń jà so mi mọ̀ bóyá ń jà ẹ̀yin èèyàn ẹ bá mi lọ tap send ẹ jọ̀ọ́ ẹ bá mi lo promo code ní Abiola 223 ní àkọ́kọ́ tó bá fẹ́ send owó sí Nàìjíríà direct deposit ni kò ní third party ẹni tẹ́ tí lo mo dúpẹ́ lọ́wọ́ yín kùdùsì fún yín o ẹ bá mi send ẹ̀ sáwọn contact yín àwọn ọ̀rẹ́ yín àwọn alábàágbé yín gbogbo owó là ń ṣe aṣẹ́wó ni wá aṣẹ́wó kí yín o confam aṣẹ́wó ni wá gbogbo owó là ń ṣe ẹ jọ̀ọ́ ẹ bá ti lo Abiola 223 lákọ̀ọ́kọ́ tó fẹ́ send owó sí Nàìjíríà ẹ gba bónọ́ọ̀sì àti dọ́là àti pound àti gbogbo kò sí ẹ̀fẹ́ iṣẹ́ tá a ṣe ẹ̀yẹ́ máa wá bò kí káàkiri mo tún polówó tap send fún yín ìtẹ́kọ̀ gbẹ̀yìn tẹ́ ń wò mí lọ́ bá mi download ẹ̀ ní but many of you ọ̀dọ̀ àbókí rẹ̀ ti ń ṣẹ́wó abẹ́yẹ yorùbá ní ìṣẹ̀lẹ̀ afẹ́ ẹ̀dẹ̀ ń ṣẹ́wó lọ́wọ́ àbókí ọmọ ìyá yín polówó fún yín ẹ̀ bá mi ṣẹ́wó lórí ẹ̀ kò sí wàhálà now ẹ tẹ́ bá like ètò ẹ bá wa like ẹ tẹ́ ti bá wa kọ comment ẹ tẹ́ ti subscribe sí YouTube channel Yorùbáwùyí ẹ bá wa subscribe sí ẹ ṣé àwádéwá dúpẹ́ oníyẹn ṣe ọlọ́kà ẹ ṣé àwa tá jẹ́ Akwa Ibom ẹ jẹ́ ká polówó ọjà. ó ṣáná wọlé tẹ gbàrọ gùdù lọ́dà. This is original. wọ́n lù kọlù gbà. ó ṣáná wọlé tẹ gbàrọ gùdù lọ́dà. This is original. wọ́n lù kọlù gbàrọ gùdù òǹdàgígbàgì pọ̀ ń lè jẹ́ ohun ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀tẹ̀ àti bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrìn ní ọtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára bodytalk ventures mo ti rí o ní message send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin tí òkè òkun ẹ̀tẹ̀ àti elegant joy 26 ní Instagram àti TikTok lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o bodytalk àṣírí àwọn tó dá quality mọ̀ gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bíi ọjọ́ ìbí ìgbéyàwó gay òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi ńlẹ̀ ti lè rí lace lóríṣìí bíi swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà body talk ó lọ fà gan o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí bẹ́ẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní body talk jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegant joy 26 ní Instagram àti TikTok bodytalk venture ìmúra tó ń kán tótó fashion tó gbé fashion pọ̀.